ọmọ tí òun jẹ àti yèyé ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá tí ìyàwó ẹ̀ jẹ oyè ilẹ̀ Yorùbá tán jẹ yẹn ìletò 5 péré náà jẹ lé lórí kì í ṣe lórí ọmọ Odùduwà pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú ni o táwọn ọmọ Ọ̀yọ́ kan bá bọ́ta tó bá sọ wọ́n rànwọ́n àwa kó àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó lọ fún wọn. so n tí a fẹ́ fàyọ táwọn ọmọ Ọ̀yọ́ yẹn ti bi tí wọ́n ya láìsò tó dé ṣe gbà pé ó rí Aláàfin Olúkúewu ṣe gbà pé orí ẹ̀ ṣì wà ní Ìlọrin dọ̀la. ìkan nínú àwọn ọmọ Àtìbà àti Álímì ìlú Ìlọrin nígbà náà ni wọ́n gbìmọ̀ pọ̀ tán bẹ́ orí ọba Aláàfin Àtìbà orí ẹ̀ dẹ̀ ṣì wà ní ààfin ní Ìlọrin dọ̀la. tẹ́ bá wo lílọ tí Abímbọ́lá Òwòadé lọ lẹ́yìn tó joyè tán yìí tó lọ Ìlọrin tó lọ yìí nínú ọ̀sẹ̀ tá a fẹ́ lò tán yìí nígbà tó débẹ̀ ó lọ síwájú èmi àlù Ìlọrin ó lọ tẹ̀m̀bẹ̀ nínà. mo rí èmi tẹ̀ ní bóyá graphics. graphics kọ́ o graphics kọ́ o àwọn ọmọ ìlú ẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn kan tí ẹnu wọn máa ń sọ̀sọ̀kúsọ níbi tí wọ́n ti fi ṣèyí joyè dìdìrín kan blọ́gà ọmọ àlè Ọ̀yọ́ kan tó wà ń bẹ̀ àdàpọ̀ mọ́ àwọn Fúlàní tí wọ́n pera wọn Yorùbá ẹ̀ òun ó sọ pé Aláàfin Ọ̀yọ́ ọkọ Ifẹ̀ ẹjọ́ o tó bá ní Aláàfin Ọ̀yọ́ ṣé Òwòadé yìí ní ọkọ Ifẹ̀ àbí gbogbo àwọn Aláàfin tó ti jẹ gbogbo ó tún wá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní jagunjagun làwọn ní àwọn ọba Ọ̀yọ́ kó dárúkọ ọba Ọ̀yọ́ mélòó ló fún rẹ̀ lọ sójú ogun kò sí obìnrin kan ṣoṣo tó jẹ ọba lọ́yọ̀ọ́ Ìgbòho ló dẹ̀ ti wá wọn ò lè kí ẹni táwọn kan sọ pé wọ́n lọ yá adé aládìgún fún ni o torí pé Ìgbòho náà ti dádé fún òun nìkan ṣo ni àtàlẹ sọ pé ó jẹ Aláàfin obìnrin dẹni tó jẹ àgbàlagbà obìnrin òun nìkan ṣo ló lo ogun ẹyọ kan tó dẹ̀ sí ogun wọlé lẹ́yìn ìyẹn kán wá dárúkọ Aláàfin kan ṣoṣo tán lè sọ pé ogun báyìí ló lọ jà nítorí pé Aláàfin tó bá rán àwọn èèyàn lọ sógun wọn kì í padà wá fún ní accurate report ló ṣe lọ yan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó bá dẹ̀ máa sin Ààrẹ Ọ̀nà Kakanfò pé wọ́n ń ṣe ètùtù fún Ààrẹ Ọ̀nà Kakanfò ìdí tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ò ṣe ń kúkú tó ta tó ń kú síbi tí aṣọ wọn wà Aláàfin máa ń gbé wọn ṣépè ní ntí Gani yẹ kúrò lórí tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà bẹ́ẹ̀ sìn Ìbà Gani Adams ntọ́ yẹ kúrò lórí ààrẹ ẹ̀ ni ẹ. wọ́n máa ń ṣépè Aláàfin. èpè tó bá ti bẹ̀rẹ̀ ètùtù orò yẹn tó bá ti kó wọn lọ sí Ògbómọ̀ṣọ́ t'Aláàfin Ọ̀yọ́ ń sọ̀rọ̀ sí yo gbogbo ohun tó di òpó Ọ̀yọ́ mú Ògbómọ̀ṣọ́ ló jókòó sí. tó bá fẹ́ ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ni ọ̀dọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà ti máa lọ gba kọ́kọ́rọ́ ibi tí Ọ̀págún wà kì í ṣọ̀pá tí Ààrẹ Ọ̀nà Kakanfò mú dání ẹ̀ òun kọ́ l'Ọ̀págún lẹ Yorùbá wọn o. ìdí ọ̀pá yẹn ni adé tó dàbí adé ẹkùn tí wọ́n dé fún Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn adé òjìkó tó wà lórí ẹ̀ yẹn tó bá dé fún tán kì í ṣe èyí tóun fúnra ẹ̀ ṣe tó ń dé tó fáǹsì inú ibẹ̀ náà máa ń dá padà sí tẹpẹtẹpẹ ní. kí ni ìdí. ìdí ni wípé àwọn tóun bá rán lọ sógun Báṣọ̀run ló lágbára jù láàrin Ọ̀yọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn alágbára Aláàfin wá rí i pé òun nídìí èèyàn kan tó máa tún supersede tó máa já kíkanjú táwọn èèyàn ń tẹ̀lé tó ń jagun bí àwọn dẹ ló fi yan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe Aláàfin àkọ́kọ́ ló yan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò náà so ó yan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ tẹ bá lọ sójú ogun o gbọ́dọ̀ ìdí tán ṣe máa ń ṣépè fúnra wọn tó máa jẹ́ bí ìbúra bí èpè tó o bá ti mú èsì tó dá wá báyìí ló ṣe máa rí báyìí ló ṣe máa rí tó bá dẹ̀ tún wá lọ sógun tí mo rán ẹ lọ tó kọ̀ tó ṣẹ́gun ogun yẹn náà ló gbọ́dọ̀ kú sí so wọn ń dán àwọn ààrẹ yẹn tí Ìbà Gani Adams wá sọ pé òun ò ṣígun tí ẹ yé ṣùgbọ́n tó bá lọ tó bá bọ̀ tógun bá jẹ lọ ọgbọ́n máa ń ṣe kí ni ó máa ń jẹ padà gbogbo ogun tí Ọ̀yọ́ sọ pé àwọn jà láyé tó fi ń jẹ́ empire Ìbàdàn ni nísìnyí Ìbàdàn dẹ̀ ti ránṣẹ́ sí Ọ̀yọ́ pé kán kìlọ̀ fún gbogbo ìlú Ìbàdàn ni o àwọn ICC
tí wọ́n tó jẹ́ ìlú Ìbàdàn tá a lè pè ní ìlú Ìbàdàn tó jẹ́ gbogbo alágbára ọmọ ìlú Ìbàdàn àwọn olówó àtọlọ́lá ìlú Ìbàdàn pátápátá ni wọ́n parapọ̀ náà ṣe press conference ẹyọ kan ìpéjọpọ̀ àwọn oníròyìn pé kí Aláàfin Ọ̀yọ́ kó sọ Agbẹ́jẹ́ mọ́wọ́ kó má sọ̀rọ̀ sí Olúbàdàn ẹjọ́ tí ò bá tó bẹ̀rù kò tó ṣáájú. Abímbọ́lá nígbà tí irú àwọn bàbá Ràṣídì Adéwọ̀lú Ládọjà kábíyèsí náà bàbá yẹn ti ń lo ọkọ tán ti mẹ́kọ̀ọ́wọ́ ẹjọ́ ibo làwọn yẹn làwọn ọ̀wọ́ adé wà kókó tó ń ṣe lọ mú Ṣèyí ní wípé wọ́n rò pé wọ́n máa lo Ṣèyí láti lè wọlé sọ́dọ̀ ààrẹ. Gbogbo wàhálà tí bàbá Lámídì Adéyẹmí Aláàfin àná fàfàfà pẹ̀lú Síjúadé kò ṣe tún ààfin Ọ̀yọ́ ṣe òun ń jà kiri ní Síjúadé wọ́n kàn ń fi ààfin Ifẹ̀ wọn lọ́bẹ̀ náà nígbà tí bàbá wa Ògúnwùsì dé wọ́n tún wò pé ààfin tó wà nílé Ifẹ̀ tẹ́lẹ̀ kò tún kójú òṣùwọ̀n tó wọ́n tún pako lọ bíi ṣe bí ọmọ àlè náà máa lu ìyá náà máa lu bàbá ẹ̀ ó wá lọ́jọ́ òkú ẹ̀ ò tí ì pé ọjọ́ ẹ̀kú ẹ̀ pé ó yẹ ni. Bàbá tó bí àwa ilé Ìrẹdùnmí ní Ifẹ̀ làwọn bàbá tiwa ti ṣẹ̀ wá ilé Ọ̀yárọ̀ náà dẹ̀ ti ṣẹ́ náà ti bí wọn. Ìyẹn túmọ̀ sí wípé Ọlọ́fin àwa ọmọ Ọlọ́fin Àgbódolú àwọn ọmọ Àgbódèrè ọmọ Agbólú ọká ṣẹbọ àwọn ọmọ egun ṣoṣo ti ń parí ké àwọn ọmọ Ọlọ́run ògbàwẹ̀ àwọn ọmọ àga àdó ọmọ àga afẹrípẹlà àwa kì í ṣọmọ àlè Àwórì làwà ní tí mo fẹ́ lọ gbà lọ́wọ́ Ọ̀yọ́ ṣé màá fi ilé bàbá mi lẹ̀ tí bá gbowó nílé Ifẹ̀ ẹjọ́ ṣọ̀yọ́ ni wọ́n akọrí sí lọ gbowó. Ègún sọ̀rọ̀ kan wọ́n ní àwọn eyín mẹ́tọ́tàn ewé ẹ̀nà jẹ̀mẹ̀ aṣọ tó bá jẹ́ ti bàbá ẹ̀ ló máa yẹ ló máa wọ̀ ló máa fi jẹ tó bá wọṣọ bàbá ẹ̀ lòmíì wọ́n á ti fún ẹ ní ìkìlọ̀ oríṣiríṣi jọ aṣọ yìí o aṣọ tuntun ni o má jẹ́ kó ya o ṣùgbọ́n níwọ̀n ìgbà tó jẹ́ ogún bàbá ẹ̀ kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ dúró tó bá wùn ẹ́ kó wọ́ kó jókòó sílẹ̀ lẹ́ńtà ìwọ ló láṣọ ẹ̀ tó bá ń di ọ̀rọ̀ orí ìtẹ́ orírun ilẹ̀ òkòòtò jíire orúkọ tó bá wùn yàn nìkan pè wá àdáhùn orúkọ yẹn ṣebí àwọn bàbá tí wọ́n ń jà kiri ni bàbá tí wọ́n ò jà kiri kò ráyè ẹjọ́ wẹ́wẹ́ bí ilẹ̀ kóòtù òjíire káàkiri gbogbo ayé ṣe máa da ló ń bá kiri ṣe gbà pé ààrẹ Ghana tí wọ́n wá fi jẹ ààrẹ àtúntò ní Oòduà ṣe gbà pé ọmọ Odùduwà ni ṣe mọ̀ pé Ashanti Hele olórí ọba gbogbo Ghana wọ́n gbé history wọn jáde ìtàn dẹ̀ ti tọ́ka wọn bọ́n ṣe jáde kúrò léfẹ̀ kan tó kọrí sí Ghana